Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ní ọ̀rọ̀ náà ló máa ṣe bákan lára wọn, kódà tí inú ń bí ọ̀pọ̀ àwọn èèyàn lórí ìgbésẹ̀ tí ọkùnrin tó lówó jù ní Nàìjíríà àti gbogbo ilẹ̀ Adúláwọ̀ ní, Alhaji Aliko Dangote lórí ìgbésẹ̀ tí ó máa gbé pẹ̀lú bó ṣe gbé ilé epo rọ̀bì orílẹ̀-èdè yìí Nigeria National Petroleum Corporation Limited (NNPC Limited) àti àwọn gbajúmọ̀ ilé epo kan tó gbé wọn lọ sí ilé-ẹjọ́ pé ilé-ẹjọ́ ò gbọdọ̀ fààyè gbà wọ́n kán gbé epo wọ Nàìjíríà mọ́, ó sì jẹ́ pọ́wọ́ òun nìkan ni wọn yóò ti máa dá epo rà. Ẹ rántí wípé Dangote ó ti ṣí ilé ìfọpo ẹ̀ tó wà ní ìlú Ìdàṣọ̀ lọ́nà Ìbẹ̀jú-Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ wípé nígbà tó ṣí níṣe ni wàhálà bẹ̀rẹ̀ láàrin wọn àti àwọn alágbára Nàìjíríà tí wọn kò fẹ́ kí ilé ìfọpo náà ṣiṣẹ́, èyí tó jẹ́ kí Dangote kó máa fi ariwo bọnu ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ṣá o, lẹ́yìn tí wọ́n tú okùn lọ́rùn Dangote tó sì ń ta epo, níṣe ni àwọn kan ṣì ń kó epo wọlé látòkè òkun. Bẹ́ẹ̀ sì rèé, wọ́n ti máa ń fẹ̀sùn kàn Dangote wípé gbogbo ohun tó bá ń tà àbí ohun tó ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn àwọn nǹkan tí ilé-iṣẹ́ ẹ̀ ṣe, wọ́n ní kì í fẹ́ kẹ́lòmíì kó bóun ṣe orogún, ìyẹn pé kì í fẹ́ kẹ́lòmíì tàbí ilé-iṣẹ́ míì ta irú nǹkan tóun bá ń tà tàbí ṣe irú nǹkan tóun ṣe. Eléyìí ló sì jẹ́ kí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà kán kórìíra Dangote. Ṣùgbọ́n látìgbà tó ti dá ilé ìfọpo lẹ̀ tí wọ́n àṣírí tú pé àwọn alágbára ń gbógun tì í kí owó epo má bàa wálẹ̀, ni làwọn ọmọ Nàìjíríà tó ti ń ṣàtìlẹ́yìn fún wọn tó sì ń wà lẹ́yìn ẹ̀. Ṣùgbọ́n ní ọ̀sẹ̀ tá a wà yìí tí àṣírí tú ni inú tó bí àwọn ọmọ Nàìjíríà o, tá tó fẹ́ máa kórìíra Dangote nígbà tí wọ́n ní ó gbé ilé-iṣẹ́ NNPC Limited àti àwọn gbajúmọ̀ ilé epo kan tó ń pé epo wọlé látòkè òkun, yún ilé epo bíi Matri Petroleum Service Limited, AA Rano Limited àti ilé-iṣẹ́ tó ń rí sí àkóso iye tí wọ́n ń ta epo lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń pè ní Nigeria Midstream and Downstream Petroleum Regulatory Authority NMDPRA. Ó máa gbé wọn lọ sí ilé-ẹjọ́ wípé kí ilé-ẹjọ́ kó jọ̀wọ́ kó fòfin dè wọ́n pé láti àsìkò yìí lọ ẹnikẹ́ni nínú wọn ò tún gbọdọ̀ kó epo wọlé, pàápàá epo dísù àti èyí tí wọ́n ń lò fún ẹ̀rọ̀pléènì, ìyẹn ọkọ̀ òfurufú, nítorí pé ilé-iṣẹ́ òun ti ń tà àti pé kí ilé-ẹjọ́ dájọ́ pé ọ̀dọ̀ òun nìkan ṣoṣo ni ó gbọdọ̀ ti máa ra àwọn nǹkan náà. Kódà amòfin àgbà kan, amòfin Òwú James Onoja, Senior Advocate of Nigeria SAN, ní Dangote ló pè láti bá gbé ẹjọ́ ìlọlé ẹjọ́ nígbà tí àṣírí sì tú nínú màbí àwọn ọmọ Nàìjíríà pé Dangote tó fẹ́ bẹ̀rẹ̀ o, kò fẹ́ kí ẹnikẹ́ni kó ta epo tàbí kó epo wọlé níbikíbi, ọ̀dọ̀ ẹnìkan ló ti fẹ́ kán máa rà á, iye tó bá sì pé fún àwọn ọmọ Nàìjíríà ló fẹ́ kán máa rà á. Ọ̀rọ̀ yìí ló máa di ìbínú táwọn ọmọ Nàìjíríà tó fi ń sọ̀kò ọ̀rọ̀ sí Dangote. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tí Dangote fi síta nípasẹ̀ agbẹnusọ ilé-iṣẹ́ ìyẹn ọ̀gbẹ́ni Anthony Chejina ló ti ní káwọn ọmọ Nàìjíríà kán má ṣe fi ọ̀rọ̀ náà kán má fi ṣe àkàwé nítorí pé ọ̀rọ̀ náà ti pẹ́. Ó ní lásìkò tí àwọn àtàwọn àjọ tó ń rí sí epo rọ̀bì Nàìjíríà ń jà ni làwọn gbé ẹjọ́ ẹ̀ lọ sí ilé-ẹjọ́, ṣùgbọ́n làwọn ti yanjú ẹ̀. Ó ní nínú ìpàdé táwọn ṣe lẹ́yìn táwọn pe ẹjọ́ náà, gbogbo ọ̀rọ̀ tó ń fa wàhálà táwọn fi lọ ilé-ẹjọ́ àwọn ti yanjú ẹ̀, tó sì ní bí wọ́n bá bẹ̀rẹ̀ ìgbẹ́jọ́ náà padà pàápàá bóyá ní oṣù kìíní ọdún tó ń bọ̀, ó ní ilé-ẹjọ́ yóò dẹjọ́ náà nítorí pé àwọn ti sọ pé àwọn ò ṣẹjọ́ mọ́, àwọn sì ti sọ fún ilé-ẹjọ́ pé àwọn ti yanjú ìjà wọn pẹ̀lú àwọn táwọn gbé wá sí ilé-ẹjọ́ tẹ́lẹ̀.